Ladies and gentlemen, let me hear àti gbọ́lá bari tí mo tún gbèdé. Adéyìnmíká Olókànlá, Àyìndé Ògúnbárí wọ̀dà. If you wanna see Bari wọ̀dà, you gonna see wọ́dà o. Mo rí bó fẹ́ kọ́ ṣàlàyé ẹ̀ kára yé gbọ́. Ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ́ àdúrà yìí o. Ògbégbá ti gbá láyé lára. Ògbégbá ti gbá láyé lára. Dákun wá gbàgbé ìlà yìí àlàwùrà. Ògbégbá ti gbá láyé lára. 181 to 200. 181 to 200. Alima. Dákun wá gbàgbé ìlà yìí àlàwùrà. Kámẹ́ yọ̀ kan sí wa orí mọ́. Láàárọ̀ mi dákun wá gbàgbé ìlà yìí àlàwùrà. Ṣé kò yẹ kí irú mi má ṣọpẹ́ fọlọ́run? Ṣé báyé mi ṣe ń dá kò tó? 181 to 200. Ẹ ṣeun, ẹ ṣeun. Ṣé kò yẹ kí irú mi má ṣọpẹ́ fọlọ́run? Tó bá ti dé ẹdúró, ẹ̀yin ẹdúró mẹ́. Ẹ̀yin ẹdín mú. Àlùtífín ṣé báyé mi ṣe ń dá kò tó kí n dúpẹ́ fún? Imam, Imam, Imam. Tó bá ti pín láìsí ti bẹ̀rẹ̀ tán káwọn mẹ́lẹ̀. Ṣé mi tọ́ba gbéga òkú aláìní yìí? Níwòye àná 201 to 280. èmi ẹrú ẹlẹ́ṣẹ̀ Wàlẹ̀ sàlásùlà. Agbọ́dọ̀. tọ́ba mi foríjì tó tún wá ṣàánú mi. Èmi tí ń lè yan ọba ló ṣàánú mi. Ìṣẹ́ mi ti korò dàbí ewé ewúro. Ọba ló fi àdùn sínú ayé mi. Lùtífì bádùn bá wà gbẹ̀yìn ọ̀rọ̀ ṣe bọ́pẹ́ ló yẹ kí n ṣe. Kò má yẹ kí n rò mí. Má ṣọpẹ́ fọlọ́run. Ṣé báyé mi ṣe ń dá kò tó kí n dúpẹ́ fún? Ọ̀gá, ọ̀gá. Yes. Àrà tí mo fẹ́ dá àpọ̀jà burata. Yes. Wàlẹ̀ sàlám. Dákun wá ṣàánú mi, ọba tó ní mi. Fún mi lẹ́mìí gígùn kí n lè dára ara ire. Àrà tí mo fẹ́ dá àpọ̀jà burata. Mashallah. Dákun wá ṣàánú mi, ọba tó ní mi. Fún mi lẹ́mìí gígùn kí n lè dára ara ire. Fòwúrọ̀ ṣiṣẹ́ káyẹ̀ ó lè dá. Àfòwúrọ̀ ṣiṣẹ́ máa lò lálẹ́ o. Ìyànjú mi lọ́sàn-án lóru torí kí n lè jẹ́ níyàn ní. Mo ń sáré káyé mi ó lè dá pẹ̀lú àdúrà mi lójoojúmọ́ o. Mi ò rò bí sẹ́ni bọ́dì bí mo rẹ́ni dára fún màá yọnu. Tàbá wa rẹ́ni tó ń porí mi tó ń jókòó sínú àwò pé kò fọ́. Kọlọ́hún máa fi mí lẹ̀ kó má fi mí lẹ̀ fọ́mọ aráyé mu. Gíga gíga náà là ń bọ́jọ́ lọ́jọ́ ayé wa ká sì máa lọ́lá mọ́lá o. Kábíyèsí ọba tó ní ṣíṣe gbogbo àṣẹrẹ láyé fi ń jáyé. 221 to 240. Lòrùn fi yọ ní sọmọ lòṣùpá fi ń tàn mọ́lẹ̀. 221 to 240.
mo gbé ti tóbi fún ẹ ọba rẹ̀ ìwọ lọ́ba àkọ́kọ́ ìwọ náà lọ́ba ìkẹyìn ìwọ lolùkápáyé má jẹ́ káyé bú mi mọ́ ẹ lára o dákun tètè gbàdúrà mi ọlọ́lá o fi mi dára tóhùn mi má jẹ́ kára gbénú mi rà jẹ́ kí n dára àti ojú ọ̀tá mi lójú ayé kì í rí ní ríyànjú èèyàn o tó bá ń dùn wọn á dẹ̀ máa bínú o ó yá mo ní síbẹ̀síbẹ̀ o ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ o. Síbẹ̀síbẹ̀ o ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ o. Àní síbẹ̀síbẹ̀ o ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ o. 241 to 260. Àní síbẹ̀síbẹ̀ o. 241 to 260. Síbẹ̀síbẹ̀ o. Àlàyé ti fún yálẹ̀ ti fún Lákàlẹ̀ ti fún. Àlàyé ti fún yálẹ̀ ti fún lákàlẹ̀ ti fún. Fa'anta leti fún nígbà yẹn ṣùgbọ́n lọ́nà leti fún iná ní mutawazi'u bílù ti fi káfà létòfò bílù àbọ̀dínà sàlà létòfò bílù ti fi káwùdínà yálẹ̀ ti fún wàhánà dàkàlínà bisàtọ̀ ló ti fi wá sàdàlà. Najaona bílù ti fi láìsí ló ti fi iná lẹ́tìfọ́ ló ti fi dá ìmọ̀. Lẹ́tìfù mi àlìyárọ̀ mi àǹtàkálẹ̀ ló ti fi kábàlẹ̀ tó mọ̀ bí. 261 to 280. 261 to 280. Kìí ṣe Mùsùlùmí. Alẹ́ ìsọ̀lá tún láì máa kọ́lá oríṣìídùn àlàyé alẹ́ bọ̀. Àlàyé alẹ́ bọ̀ yàrá bọ̀ làkà lóde bọ̀. Mo dúpẹ́ fọlọ́hún tí ó fọ́ta lọ́rọ̀ sọ. Mo dúpẹ́ fọlọ́hún tí ó fọ́ta lọ́rọ̀ sọ. Èmi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ṣe ń fẹ́. Mo dúpẹ́ fọlọ́hún tí ó fọ́ta lọ́rọ̀ sọ. Olúwa èmi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ṣe ń fẹ́. Mo dúpẹ́ fọlọ́hún tí ó fọ́ta. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ṣe ń fẹ́. Mo dúpẹ́ fọlọ́hún. 281 to 300. Olúwa. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ṣe ń fẹ́. Ṣé pé mo lè wá tẹ́ ní láwùjọ àwọn ẹni rẹ̀? Ìpínlẹ̀ mi wọ́kàn púpọ̀ tìrètí. 281 to 300. Mo máa nílé ró lọ́kàn mi pé mo lè ní láàrí.
orí tó ti fọ́ kí fọ́pẹ́ kákí ẹni lórí ló tán o. Allahu Akbar. ọ̀rọ̀ mi Ẹ ṣeun. àtúnwò lẹ́yìn tọrọ pàkàṣọ. ẹ̀yà fipamọ́ rí déyàn tó bá gbé hàn kedere. mo dúpẹ́. Rọ́tà lọ́rọ̀ sọ. mo dúpẹ́. Ibi ká fojú sí ọ̀rọ̀ rí bọ́tà mi ṣe. mo ronú àná mi wò. mo rí bọ́rọ̀ mi tọpẹ́. mo ronú Another àná one. mi wò. mo rí bọ́rọ̀ mi tọpẹ́. èmi tí aráyé fẹ́ ta kanra àtúpà lọ́jọ́ sí. mo ti wá dájí tán. 320, 300, 301 to 320. 301 to 320. Oya. Orí jẹ́rí mú nírọ̀rùn èmi ò tọrọ jẹ. Ohun tó ń bí dùnnú fún mi kó má ṣe bí ẹkún mọ́ o. Àmọ́ ìdùnnú ayé mi kó má ṣe jábọ́ fọ́. Mo dúpẹ́ fọ́lọ́run tí ò fọ́. Tí o fọ́ta lọ́rọ̀ sọ. Fojú sí ọ̀rọ̀ Orí bọ́tà mi ṣe. ọ̀dọ́ra àìdúró ní ìjòmókù mọ̀ kọ́lá sí tún lè fún. Mashallah. 301 to 300. bí mi ò bá já mi níyànjú mo máa dọ́là pẹ́. ẹ̀gàn mi ànádógó èní mo máa tún sáré. gbogbo èní má ṣe bíbànújẹ́ bọ́lá bá tún dé o. ìsinmi ò sí fóníyànjú kò sáyé fèrè mọ́. ọ̀nà àti rígbà yìí ló pẹ́ mo máa mójútó. kò tọ́kẹ́ni tó ti níyì kó dẹ̀ ní ìyẹ́pẹ̀rẹ̀ o. kára mi máa wé kìsà mọ́ lẹ́yìn. 321 to 340. Ẹ̀fọ́ lọ́hún tí yóò fọ́tà lọ́rọ̀. 321 to 340. Bámi ṣe ń Ó wẹ̀. ní má gbàgbé àná ẹbí òdì ẹ bá lò rántí pé. Má gbàgbé àná ẹbí òdì ẹ bá lò rántí pé. O ṣeun. Ọ̀pọ̀ èèyàn ṣálẹ̀ jọ̀ṣàná yẹn ní Ó wà wọ́n ní jẹ́ ètò. pẹ́rẹ́. Tó jẹ́ pédè ni wọ́n tún wà lẹ́nu ṣíṣàyẹ̀ lásán. Bọ́lọ́hún bá ń kẹ́ ẹ̀ máa yọ̀ jára mọ́ ọ̀pẹ dúdú. Tẹ̀gbìyànjú tún ṣáàdúrà kọ́lá má ṣe jábọ̀ fọ́. Kóráyé ò kì í ṣe tún àlè fẹ́ni tó ti lọ́lá rí o. Láíláíláílá. Ẹni ìgbà yìí bá ń gbè lọ́mọ Ádámọ̀ wáyé. Olóòtú. Àwọn èèyàn kúndùn yẹ̀yẹ́ kọ́ bá ṣàánú. Mo ti dúpẹ́ fọlọ́hún tí Tí o yóò fọ́ta fọ́ta lọ́rọ̀ sọ. Ìbùkún fojú sí ọ̀rọ̀ rí bọ́tà mi. 341 to 360. Sheikh Mukutaru. Olóòtú mo ń gbádùn rẹ̀. Bàbá mi Sheikh Mukutaru. O ṣeun. Mo ní pé bínúbínú tọ́ra ẹ̀ bọ́ sọ pé kò ní pẹ́ tán. Pẹ̀gàn tún máa rárá tọ́wọ́ ọlọ́run àtúndá. Ọlá tún lékún ojú ọ̀tá ayé yìí àwa bò. Ẹ̀rín yìí ò ní tọ́ sẹ̀rẹ̀kẹ́ ọ̀tá yìí láyé mọ́. Ọ̀tá yìí ò ní rí dùnú ṣayé nítorí wípé. Èrè kẹ́ ẹ má ló dáwùlà pẹ́ lọ́tá yìí ń sáká. Àfi tí wọ́n bá lè gba ipò lọ́wọ́ ọlọ́run tó láyé. 361 to 380. Àròdé ẹ̀sìn kò ní dàrí wálé. Ó máa dà wá tí láìpẹ́ lọ́la oníṣẹ́ ńlá. Àfi tó bá lè padà níbi ṣíṣe tọpinpin. Ìgbà yẹn ló tó máa rà. 361 to 380. Àti dúpẹ́ fọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí gbọ́ tàmí ṣe fẹ́. Mo dúpẹ́ fọlọ́run tí o fọ́ta lọ́rọ̀ sọ. Olúwa.
dání ṣe bàbá èèyàn bí rẹ̀ ṣọ̀wọ́n o. ó ṣe lóòótọ́ ẹ̀dá bí rẹ̀ ṣọ̀wọ́n. áńgẹ́lì ìlàwòrán ẹ̀dá o. ní ṣé ikú wa kíkú má ṣe pa àmọ́ wa lọ́wọ́. ẹ̀dá bí rẹ̀ ṣọ̀wọ́n. ṣé kúkú tààrù èèyàn bí rẹ̀ ṣọ̀wọ́n. áńgẹ́lì ìlàwòrán ẹ̀dá o. 381 to 400. 381 to 400. bí rẹ̀ ṣọ̀wọ́n o. ṣẹ́gun mokutaru bàbá èèyàn bí rẹ̀ ṣọ̀wọ́n. Allahumma salli ala Muhammad wa sallim. áńgẹ́lì ìlàwòrán ẹ̀dá o. ní bàbá wa kíkú máa ń ṣe pamọ́ wa lọ́wọ́. èèyàn bí rẹ̀ ṣọ̀wọ́n. ọ̀la ẹ̀dá bí rẹ̀ ṣọ̀wọ́n. áńgẹ́lì ìlàwòrán ẹ̀dá kíkú máa ṣe pa. ó yá sọ wípé ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàṣẹ̀dá. toróore tó ṣe fún mi pọ̀ gan lọ́pọ̀ yanturu. ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàṣẹ̀dá. olúwa toróore tó ṣe fún mi pọ̀ gan. ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàṣẹ̀dá o. ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàṣẹ̀dá. toróore tó ṣe fún mi pọ̀ gan lọ́pọ̀ yanturu. ọpẹ́ mi pọ̀ tí máa ṣe. olúwa toróore tó ṣe fún mi pọ̀ gan. mo dáyé bá ọwọ́ mi pé ó ní lànà. mi ò sàmọ̀ bí láṣẹdọ́wọ́ mi. mo jẹ́ ní níyànjú púpọ̀ lórí ayé mi. kí n lè débi tó kàn nínú ayé yìí. ṣùgbọ́n náà jì púpọ̀ lójú mi. kò sí dúró kò sí bẹ̀rẹ̀. 401 to 420. mélòó gan mo fẹ́ kà nínú ìrírí. àwọn kan rùn tó pọ̀ tó ti mú ẹ̀mí wọn lọ. kò sóhun tí mo lè fi ṣẹ̀san oore tó ṣe mí. tójú kí n dúpẹ́ pé ó ṣe ọlọ́run mi. alihamudulilayi ó ṣe mo dúpẹ́. àánú rẹ nínú ayé mi ó tó dídí oore. ìdẹ̀ra tó fi sí ibẹ̀ mo ti fara mọ́. gbà fún mi délẹ̀délẹ̀ jẹ́ kí n lè lápá o. kí bùkún ayé mi pọ̀ kí n fi ràn mọ́. àánú rẹ nínú ayé mi ó tó dídí. ìdẹ̀ra tó fi sí ibẹ̀ mo ti fara mọ́. gbà fún mi délẹ̀délẹ̀ jẹ́ kí n lè lápá o. kí bùkún ayé mi pọ̀. yé kò dìgbà tí n bá lọ títí lọ lágogo. kò dìgbà tí n bá lọ títí lọ lágogo. ayé ti mọ̀ kọ́rọ̀ mi dùn lọ́wọ́lọ́wọ́. àdéhùn gbígbàdúrà rẹ kò bá mi ṣe. ó ti ṣe àdúrà tí n gbà fún mi jẹ́ kó pẹ́. ìró mi tó wà lókè tó lè tètè. wọ́n ti wá ohun tó wà nísàlẹ̀ 421 to 440. má ṣe tú àṣírí mi fẹ́nìyàn ẹ̀dá abara. torí pé wọ́n lè mú bọ̀ wọ́n lè pé kó tán. inú ní bí ní ayé ó máa kọ́ mo ṣe dáadáa o. má ṣe jẹ́ ṣubú fọ́tayọ̀ jẹ́ ń lé lápá. àánú rẹ nínú ayé mi ó tóbi di oore. ìdẹ̀ra tó fi sí ibẹ̀ mo ti fara mọ́. gbà fún mi délẹ̀délẹ̀ jẹ́ kí n lè lápá o. kí bùkún ayé mi pọ̀. yẹ kí bùkún ayé mi pọ̀. kí n fi rọ́mọ̀ kí bùkún ayé mi pọ̀. yẹ kí bùkún ayé mi pọ̀. kí n fi rọ́mọ̀ kí bùkún ayé mi pọ̀. kí n fi rọ́mọ̀.
ẹjọ kó máa lọ bẹ́ẹ̀ ẹjọ tó lọ ẹjọ onílù díẹ̀ ẹjọ kó máa lọ bẹ́ẹ̀ aláàjì wa olóòtú wa kí.